Ẹ̀yin ọlẹ́wo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú Sunday olóyin. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wa. Ọlọ́run á gbọ́ àdúrà wa. Ọ̀rọ̀ wa ò ní bí aráyé nínú o. Bí a ṣe gbọ́ wọn ní àǹtí Wahab wọn ni wọ́n sọ̀rọ̀ o. Wípé bí kábíyèsí bí wọ́n ṣe ń lọ sí Ìbàdàn àti Èkó pé láti lọ rí Queen Naomi wọn lè ṣe without seeing Queen Naomi láàrin ọjọ́ mẹ́ta o. Wọ́n ní in fact gan wọ́n ní wọ́n tiẹ̀ sọ fún ìkànnì ara àwọn olóyè wọ ọ̀rẹ́ wọn tó close mọ́ wọn pé àwọn ò lè ṣe káwọn má rí Queen Naomi o. Pé without seeing Queen Naomi ṣe ló máa dàbí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn. Wípé bí ìgbà tó yẹ pé àwọn ò wà òkè tí àwọn ò bá ti rí mọ́mì Tádéníkáwò. Wípé so àwọn ní láti rí mọ́mì Tádéníkáwò ṣáá ni. Wọ́n ní àǹtí Wahab wọ́n ní ọ̀rọ̀ yìí ó jẹ́ kàyéfì fún wípé báwo ni kábíyèsí ò ṣe ní jókòó sí inú palace tó jẹ́ pé láàrin ọjọ́ mẹ́ta kábíyèsí ti lọ wọ́n ti travel pẹ̀lú private jet every time láti lọ rí Queen Naomi. Wọ́n ní wọ́n tiẹ̀ tún pe àwọn ẹ̀dà gan. Wọ́n ní kí wọ́n ṣe kíákíá kí Queen Naomi lè wọnú palace o. Wípé torí kábíyèsí ò ń jókòó sínú palace o. Wípé láàrin ọjọ́ mẹ́ta kábíyèsí ti lọ sọ́dọ̀ Queen Naomi. Láàrin ọjọ́ mẹ́ta kábíyèsí ti lọ sọ́dọ̀ Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní kàyéfì ló jẹ́ wípé wọ́n wò pé ṣé kábíyèsí ṣé wọ́n á lè jókòó sínú palace ní ìsìn tí Queen Naomi bá travel tí wọ́n lọ sí London fún vacation. Wípé kábíyèsí máa tẹ̀lé Queen Naomi mà nìyẹn. Wọ́n ní ìbànújẹ́ ó sorí àgbàkodò ní ọ̀rọ̀ yìí jẹ́ fún wọn o. Wípé wọ́n ń rò ó ni. Wípé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe. Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe tí kábíyèsí tí wọ́n á fi jókòó sínú palace. Wọ́n ní in fact gan wọ́n ní àǹtí Wahab wọ́n ló lọ pe màmá ẹ̀. Wọ́n ní màmá ẹ̀ dẹ̀ wá sínú palace wọ́n á pray fún wọn nínú ààfin. Wọ́n gbàdúrà fún kábíyèsí wípé bó ṣe ń lọ tó ń bọ̀ yẹn ewu ò ní ṣẹlẹ̀ sí wọn. Wọ́n gbàdúrà fún gbogbo àwọn olórí náà gbogbo wọn pátápátá ni wọ́n gbàdúrà fún. Ẹ̀yin èèyàn lé báwo lẹ ṣe expect kí kábíyèsí jókòó sínú palace? Ṣé bẹ́yìn lẹ ní kí Queen Naomi má wá sínú palace? Àbí tí èèyàn ò bá ṣàlè rí Mohammed á ṣà lọ bá mountain. Nǹkan tí kábíyèsí ń ṣe nìyẹn. Ẹ̀yin lẹ́lẹ́fẹ̀ẹ́ rí Queen Naomi nínú palace. Wọ́n dẹ̀ ní láti lọ rí ìyàwó wọn àtọmọ wọn. Wọ́n ní àǹtí Wahab ní òun ò tí ì rí irúfẹ́ báyìí rí o. Wípé kábíyèsí ò lè dù láàrin ọjọ́ mẹ́ta kán má rí Queen Naomi o. Bí ìgbà tó yẹ pé heart wọn àti Queen Naomi ó ti wà match together ni. Kábíyèsí ò bá rí Queen Naomi wọn ò lè sùn. Tí kábíyèsí ò bá rí Queen Naomi wọn ò lè jẹun. Wọ́n ní so àǹtí Wahab ní láti sọ fún àwọn ẹ̀dà pé kó ṣe nǹkan tó bá ṣe. Kó jẹ́ kí Queen Naomi padà wá sínú palace o. Torí bí kábíyèsí ṣe ń travel up and down yẹn ó jẹ́ ìbànújẹ́ ọkàn o. Because ó ní kò safe bí kábíyèsí ṣe ń travel up and down yẹn. Àwọn èèyàn wá ń sọ pé ṣé ó ń jealous ni àbí kí ló ń ṣe. Wípé ṣe bí ara wọn náà ni ṣe bí àwọn náà wọ́n kọ̀sẹ̀ tó fi jẹ́ pé Queen Naomi ò padà wá sí inú ààfin. Bí a ṣe gbọ́ lórí ọ̀rọ̀ private jet èyí tí kábíyèsí rà J700 ẹ̀yin náà mọ̀ pé inú plane yẹn wọ́n ní interior wọ́n ló lágbára. Wọ́n ní ìkan nínú àwọn sister kábíyèsí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ló bí kábíyèsí nínú. Wọ́n ní torí kábíyèsí ti sọ fún gbogbo àwọn olórí pé Queen Naomi àti Tádéníkáwò ni wọ́n ní ẹ̀tọ́ láti wọ inú plane yẹn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí ra plane yẹn láti compensate Queen Naomi ni.
wọ́n ní sister kábíyèsí, one of us sister, pé ó ní òun ò support nǹkan tí kábíyèsí ṣe yẹn, pé báwo ni kábíyèsí á ṣe ní Queen Naomi nìkan ló máa wọ inú plane yẹn tó jẹ́ pé àwọn olórí tó kù wọn ò ní wọ ibẹ̀. Nǹkan tí wọ́n ní kábíyèsí ṣe, wọ́n ní ó ya sister wọn lẹ́nu. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́, wọ́n ní inú bí kábíyèsí gan. Wọ́n ní kábíyèsí ní kí ló kan sister wọn nípa decision àwọn, wípé ṣé wọ́n fẹ́ máa fi ọwọ́ pa idà wọn lójú ni. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tó lágbára. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn mẹ́ta ni àwọn sister kábíyèsí? Èyí tí ó dàgbà jòdù wọ, ìyẹn Princess Fọláṣadé, wọ́n ní wọ́n like Queen Naomi gan, wọ́n dẹ̀ ń support Queen Naomi. So wọ́n ní ìgbà tí Queen Naomi lóyún Tádéníkáwò tán bínú kúrò nínú palace, wọ́n ní èyí tó dàgbà jù nínú wọn ló lọ bẹ Queen Naomi wípé kán má bínú sí bàbá wẹ̀rẹ̀ ńlá. Ẹ̀yin èèyàn lé. So ìgbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ tí sister wọn sọ pé báwo ni kábíyèsí á ṣe dé kí àwọn olórí tó kù kán má wọ inú private jet, pé Queen Naomi nìkan ni àwọn ra private jet fún, pé ṣé ìyẹn ọ̀rọ̀ tí kábíyèsí sọ yẹn, ṣé àwọn feel pé ọ̀rọ̀ tó ń sọ yẹn dá, pé kò yẹ kán ṣe bẹ́ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ní sister kábíyèsí sọ allegedly. Ẹ̀yin èèyàn lé, àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún wa. So èyí tí ó dúdú nínú wọn, wọ́n ní wọn ò nífẹ̀ẹ́ Queen Naomi allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ ti Ìbàdàn Agodi ṣẹlẹ̀, wọ́n ní ṣe ni wọ́n fẹ́ gba Tádéníkáwò, wọ́n fẹ́ gbà lọ́wọ́ Queen Naomi kó gbé fún àǹtí wa kó tó di pé parọ́pò yarí wípé irú ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ àti àbáwo ni wọ́n mú wá yẹn, wípé láyéláyé kò sí ẹni tó lè gba ọmọ Queen Naomi lọ́wọ́ wọn o. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi ìgbésẹ̀ ni wọ́n ti gbé nínú ààfin yẹn. Ọlọ́run nìkan ni ò fún wọn ṣe. Ìgbà tí ẹ wá yarí wípé Queen Naomi kán má wá sí inú ààfin, tó jẹ́ pé ìjà lénìí, wàhálà lọ́la, nǹkan tí Queen Naomi fi ra jókòó sí Royal Mansion nìyẹn. Ìgbà tí wọ́n dẹ̀ rí pé Queen Naomi fẹ́ lọ sí London ní ìsìn fún vacation, wọ́n ní wàhálà bá wọn ní inú ààfin. Gbogbo wọn ò ní ìsinmi lórí ọ̀rọ̀ yẹn. Ṣé ẹ máa ní kí Queen Naomi má travel ni? Àbí kí ló dé? Àbẹ́yìn ni kábíyèsí? Kábíyèsí ló ní decision láti sọ ibi tí wọ́n fẹ́ kí ìyàwó wọn wà. Ẹ̀yin kọ́ lẹ máa sọ pé ibi báyìí ló yẹ kí ìyàwó wọn wà. Àbẹ́yìn ò kí ń travel? Kò sí kankan tí ò kí ń travel nínú yín. Ó ṣe wá jẹ́ ìgbà tí Queen Naomi fẹ́ travel ní wàhálà bá yín, because ẹ ti mọ̀ pé kábíyèsí máa lọ bẹ̀. Nǹkan tó ń ṣe yín nìyẹn, kò sí nǹkan míì. Ẹ ti mọ̀ pé bàbá wẹ̀rẹ̀ ńlá máa travel pẹ̀lú Queen Naomi. Ẹ ti mọ̀ pé tí Queen Naomi bá lọ fóṣù kan, ọ̀sẹ̀ méjì ẹ̀ ní rí kábíyèsí inú palace yẹn. Kò sí nǹkan míì tó ń ṣe yín jù yẹn lọ, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n tí àwọn sister kábíyèsí èyí tán ló dúdú tán ní kò nífẹ̀ẹ́ Queen Naomi, ó kù sí lọ́wọ́ náà. Ṣé àwọn jẹ́ bí Ọlọ́run ni? Tí ẹ bá nífẹ̀ẹ́ Queen Naomi, tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ Queen Naomi, ó ti tán náà. So àwọn ìwà tí àwọn olórí yẹn rí náà ni tí wọ́n fi ń ṣe nǹkan tó ń ṣe. Torí tó bá jẹ́ pé ẹ̀yin ẹ nífẹ̀ẹ́ Queen Naomi tó jẹ́ ẹ̀yin family kábíyèsí, àwọn sísí wa gbogbo ìwọ̀n ni máa hùwà tó ń wù nínú ààfin. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tẹ́ máa sọ lójú wọn, ẹ̀yin lẹ ń fún wọn ní àṣẹ àti àǹfààní láti máa wu àwọn ìwà tí wọ́n wù yìí. Ẹ̀yin ni. Because tó bá yẹ pé ẹ fi ọwọ́ sowọ́pọ̀, gbogbo àwọn ìwà tó ń wù yẹn wọn ní máa wù. Ẹ̀yin èèyàn lé. Àwọn nǹkan tá a gbọ́ nìyẹn o lórí ọ̀rọ̀ tí wọ́n ní àwọn àǹtí wa gbogbo sọ, especially àǹtí wa
r tí wọ́n ní pé ó ní kábíyèsí ò lè do without Queen láti má rí Queen Naomi ní àárín ọjọ́ mẹ́ta tí wọ́n ní màmá wọn wá gbàdúrà sínú palace. So mo ní kí n mú gbogbo àwọn gist tá a gbọ́ wá fún yín ní ẹ̀yin èèyàn lé. So gbogbo àwọn ìwà tí Queen Naomi rí ni tí wọ́n fi rọra dúró sí orí ọwọ́ wọn nítorí pé wọn ò mọ ẹni tó nífẹ̀ẹ́ wọn dénú. Ẹ̀yin èèyàn lé, ó yẹ kó yé yín. Wọn ò mọ ẹni tó nífẹ̀ẹ́ wọn dénú. Ṣé ẹ mọ̀ pé inú èèyàn ò ṣe é rí? Wọ́n ní inú ò ṣe é rí, kò jẹ́ kí a gbóòórùn àṣebi. A lè rírun ara wa. Ẹlòmíì wà báyìí tó máa ṣojú ayé sí yín. Tẹ̀dẹ̀ máa rẹ̀ pé ó nífẹ̀ẹ́ yín tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn yín ọ̀tọ̀ nìkan tó máa sọ. Oríṣiríṣi èèyàn ló wà. Ẹ lè trust anybody, ara yín nìkan lè trust. So bí Queen Naomi ṣe wà yẹn, wọn ò mẹ́ni tó nífẹ̀ẹ́ wọn dénú because oríṣiríṣi nǹkan làwọn náà máa gbọ́ lẹ́yìn. So Ọlọ́run nìkan ni ọba tó máa jà fún Queen Naomi o. So mo kí yín happy Sunday. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí. Happy birthday, long life and prosperity. Mo ṣe máa ń sọ alẹ́ ìdílé ní gbogbo nǹkan tó a gbọ́. Mi ò bá bàbá wẹrin lágbé inú palace o. Gbogbo ọ̀rọ̀ wa á já sí rere o. Ìdùnnú ni ọjọ́ ìní máa mú wá, ayọ̀ ló máa mú wá. Gbogbo ẹ̀yin ó subscribers mi ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Once again, happy Sunday to you all. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà wa dẹ̀ ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń polówó fún collection center store. Ẹ bá wọn ra bàtà. Bàtà tí wọ́n ń ta Italian shoe láti size 8 títí dé 14 bàtà ọkùnrin. Wọ́n ń ta bàtà obìnrin náà láti size 7 títí dé 11. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta fashion bags, wọ́n ń ta 18 karat gold, wọ́n ń ta jewelry. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Kò sí nǹkan tẹ́ fẹ́ rà ní collection center store tí wọ́n ní. Ẹ kàn sí wọn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.